Wàhálà àwọn obìnrin ti máa ń pọ̀jù tí wọ́n bá lóyún jàre. Ìyàwó mi lámàlà Sky ló wò òun jẹ, agbedébẹ̀ ó fọwọ́ gún un lórí pé kò wò òun jẹ mọ́, lágbàdo sísun lòun fẹ́ jẹ báyìí. Ara àgbàdo sísun tán kò jẹ́ délàjì tó fi ní ice cream lòun fẹ́ mu lé lórí. Ẹ dákun báwo gan lèyàn tí ń mu ice cream lórí àgbàdo sísun? Ẹ sáàrà fún un. Kò tó wákàtí méjì lẹ́yìn ẹ̀ lóun fẹ́ jẹ bẹ́pẹ dídín. Ibo gan ni wọ́n ti ń dín bẹ́pẹ tà ní gbogbo ilé ayé yìí. Ọ̀rọ̀ yìí ti fẹ́ sú mi òun, bóyá ká kúkú sọ fọ́lọ́run kó gba oyún yẹn nínú ẹ̀ kó transfer ẹ̀ fún mi kí n máa bá ẹ gbé lọ torí wàhálà ti fẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ akànlóyún lásán. Àmọ́ ọjọ́ ọkùnrin yẹn gangan ni wàhálà o torí bí mo tiẹ̀ wà tí n tiẹ̀ lè mú nǹkan mọ́ra pẹ́ǹpẹ́ǹ ọjọ́ tí nǹkan kan rọra gbá mi bọ́ksà pẹ́rẹ́ lásán gbogbo inú ló ń run mí látòkè délẹ̀ tí gbogbo ọpọlọ mi dàbí pé wọ́n ń dín nínú òróró gbóná tí mo tiẹ̀ ti dé ọ̀run báyìí tí mo ti rí welcome to heaven kí n tó máa sábọ̀ wálé ayé padà. Apostle, we hear of this. Ọlọ́run eré mò ń ṣe o kíyàwó mi rọra máa gbóyún ẹ̀ lọ bó ṣe wà yẹn kódà bó bá fẹ́ jẹ watermelon bíbọ̀ ní ìsìn àbí yíyan ń ṣe ní ra fún lọ́wọ́ yìí.